tún káàbọ̀ lónìí sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tí ó ti ń darapọ̀ mọ́ wa, tí ó ti ń fẹ́ràn àwọn fọ́nrán tí a ti ń gbé jáde lọ́kan òjọ̀kan. Ǹjẹ́ a kí yín, a wí pé ẹ ṣeun. Lónìí a máa bára wa sọ̀rọ̀ lórí lẹ́tà Ọ tí ó ṣe lẹ́tà ìkẹtàdínlógún nínú àwọn lẹ́tà alífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ọ yìí ó jẹ́ ọ̀kan lára àwọn fáwẹ́lì pọ́nbélé méje tí ó wà nínú èdè Yorùbá. Ọ tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá, a máa wà láàárín. Bákan náà ni lẹ́tà yìí ó lè gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Lẹ́tà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó lè gba àmì ohùn lórí, ó sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé fáwẹ́lì pọ́nbélé ni. Ǹjẹ́ onírúurú ọ̀rọ̀ ni a ti lè bá lẹ́tà Ọ pàdé nínú èdè Yorùbá. Bí a bá wo àwọn àpẹẹrẹ tí a máa dárúkọ, ẹ já wò ó. A lè rí Ọ nínú ọ̀gẹ̀dẹ̀, nínú ọmọ. A lè bá pàdé nínú ọ̀gà, ó wà nínú ọ̀rọ̀. A lè bá Ọ pàdé nínú ọrọ̀, Ọ wà nínú ọkọ̀, ó wà nínú ọkọ. A lè bá pàdé nínú ọkọ̀. Bákan náà ni a tún lè bá Ọ pàdé nínú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ orúkọ tí ó pọ̀ nínú èdè Yorùbá. Kí ni à ń sọ? A wí pé lẹ́tà Ọ ó ní lẹ́tà ìkẹtàdínlógún nínú àwọn alífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Mo ní lẹ́tà yìí a máa gba àmì ohùn lórí, a sì máa ṣiṣẹ́ sílébù. Mo nínú onírúurú ọ̀rọ̀ ni a ti lè bá wọn pàdé tí ó jẹ́ ọ̀rọ̀ Yorùbá. Ǹjẹ́ kò ní ju báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ẹ tún darapọ̀ mọ́ wa ní ìgbà míì tí a tún máa mú àkọ̀tun wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín. Ǹjẹ́ kó tó dìgbà náà, ẹ̀yin lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí àwọn ayélujára wa. Ẹ yẹ̀ wá wò lórí Instagram @yorubaclinic, lórí Facebook @yorubaclinic, tó bá jẹ́ lórí Twitter Yorùbá_clinic, tó bá jẹ́ lórí YouTube Yorùbá Clinic TV, www.yorubaclinic.com òun ni ẹ̀rọ ayélujára wa tí ẹ ti lè kọ́ èdè Yorùbá. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá fún yín, èmi atọ́kùn àti olùkọ́ yín Ọláìyá Àyìndé Ọlánrewájú wípé kí gbogbo yín wà ní àlàáfíà.